tó Elédùmarè ọba gógó ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjò àpẹ́ agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀pọ̀pọ̀ tí gba ará àdúgbò kò tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn ìbẹ̀yìn tẹ́ nílé ayé ẹ dákun ẹ jẹ́ kó jú èmi Taofeek Musa ṣe ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ ìbà Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba afẹ́nifẹ́re ọba àjò àpẹ́ agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀pọ̀pọ̀ tí gba ará àdúgbò àgò tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn ìbà o ìbà dáńgbọ́ngbọ́n bàbá kókó èrò àkàtàpá bàbá lósùn aṣọ mẹ́rìndínlógún báyìí láṣọ ṣàpọ̀nà yémiyémi gbẹ́kẹ́ ọgọgọ rúmọrúmọ apanimọ́ àgún olókìkí òru ìbà lọ́wọ́ yẹn àti dìímùjẹ èèyàn ìbàwọ̀ òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ làwọn kan sọ tó yọ obì inú àpò ọ̀rọ̀ náà làwọn kan sọ tó sì yọ dànù àpò kọlọ́rọ̀ bá tó láyé kó mọ̀jà àṣìṣọ́ o ká mọ́ sí wí. mo sọ nínú fídíò tí mo ṣe lánàá nípa wàhálà Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ èdè àìyedè tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ l'Ògbómọ̀ṣọ́ àti lórí ọba Àwó pẹ̀lú mufti rẹ̀ mo sọ̀rọ̀ ń pa wọn mo ní àìgbọ́ Yorùbá àìsí àṣà Yorùbá tó dán mọ́nrán lára àwọn ọmọ mọ́ òun ní ṣokùnfà gbogbo rándanrandan tẹ́ ń rí tí ń ṣẹlẹ̀ lọ́nà yìí àìkàṣàkún àti àìgbọ́ èdè tó yanrantí. ọkùnrin kan lọ́wọ́ ọ̀sán yìí ó wá jẹ́ àmọ́ kúlẹ̀kúlẹ̀ ibi tọ́rọ̀ ń lọ ó jẹ́ àmọ́ kúlẹ̀kúlẹ̀ ibi ọ̀rọ̀ ń lọ ó sọ̀rọ̀ gan tẹ́ ẹ̀ bá gbọ́ tẹnu ẹ̀gà ẹ̀ lẹ́gà ń pààtó ni tá a bá gbọ́ tẹnu ẹ̀gà á lẹ́gà ń pààtó. àwọn tó ṣẹlẹ̀ tó súyọ l'Ògbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ lókùnfà rẹ̀ wá láti Ìwó látọ̀dọ̀ mufti lélẹ́yìí tèmi fẹ́ rọ̀ jọba kí ìjọba wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹlẹ́sìn dé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wá nǹkan ṣe sí ẹ ti ń fi ẹ̀sìn ṣe òṣèlú jù ẹ̀yin ìjọba wa àkóbá tí kíní yìí ó sì dálẹ̀ àìsàn tí ń bẹ lára Nàìjíríà pọ̀ o àìsàn ara Nàìjíríà orílẹ̀‐èdè táwa náà rẹ̀ àìsàn tí ń ṣe ó pọ̀ gan-an dókítà tí ó sì tọ́jú rẹ̀ ọlọ́run ègbè pàdé wa aráàlú rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀sìn tí ń dá wàhálà lẹ̀ káàkiri ọ̀rọ̀ ẹ̀sìn ó ti fẹ́ kò rí báyìí láti jọ ńlẹ̀ Yorùbá lénìí ó ti dógò sọ́dọ̀ wa báyìí tá a bá dẹ̀ kíyèsára ọlọ́run má jẹ́ ó bọ́ sórí. mo rántí pé nígbà ayé bàbá Ọbásanjọ́ nígbà tí bàbá wa ń jọba irú àwọn nǹkan báyìí fẹ́ máa ṣẹlẹ̀ káàkiri ńgbà yẹn táìgbà yẹn àwa ṣì wà ní skul tó yẹ pé gbogbo campuses káàkiri ẹ̀ẹ́kẹ̀ dédé rí ìsọjí lójijì ìsọjí gbà yẹn nínú mọ́tò tẹ́ bá wọ mọ́tò báyìí báyìí wọn gbé dání tí wọ́n máa wàásù fún yín gbogbo bí tẹ́ bá bẹ́ẹ̀ lè kó wọ́n wàásù fún yín dẹ́kọ́ ni bẹ́ẹ̀ ń bọ́ ń bàdàn wọ́n wàásù fún yín dé Ìbàdàn ni. ìmídìí tí bàbá Ọbásanjọ́ dẹ̀ gbàgbára 1999/2000 bàbá ṣòfin ó ní ìwọ tó bá mọ̀ pé o fẹ́ ṣèṣọjí lọ chọ́ọ̀chì ìwọ tó bá fẹ́ wàásù fún kìrìsìtẹ́nì ẹgbẹ́ rẹ má tàtà tòpò lọ bá ẹlẹ́sìn míì má wàásù fún wọn. ó bá kìíní yẹn nínú mọ́tò ń gbà yẹn pé anybody tẹ́ bá mú pé wọ́n lọ ń wàásù fún yàn nínú mọ́tò kí wọ́n wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn so wọ́n fòfin dè wọ́n gbà yẹn ó dẹ̀ reduce gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ àárín ìlú lásìkò tá à ń sọ yìí òun ló jẹ́ kí agbẹjẹmọ́wọ́ à ń wàásù fún yàn nínú mọ́tò kó reduce dòní ó tó ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ lẹ́jọ́ mẹ́ta yìí ó tẹ́ bá wọ mọ́tò sí ẹ̀ tún máa bá wọn pàdé tí wọ́n pín pépà fún yín tí wọ́n fẹ́ wàásù fún yín bàbá Ọbásanjọ́ ló wo agbódẹ́kun fún dé level tó dé yẹn tí bàbá ọba Tinubu tí bá wọn wòran
tí ò fẹ́ torí ọ̀rọ̀ òṣèlú tí ò fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn àfàìmọ̀ kí nǹkan kó mi mọ́tò ẹ̀yìn wọ ìgbélẹ́nu àbúrò wọn ń pè é a ní láti wá nǹkan ṣe sí i so nílùú Ògbómọ̀ṣọ́ lónìí àáfàá kan wá tẹ àtẹ̀jáde kan ó sọ àwọn fọ́nrán fídíò kan mi ní lè fi fídíò yẹn hàn yín bọ̀ ẹ́ gbọ́ ohun tí àáfàá yẹn fi sọ̀rọ̀ àáfàá yẹn náà ó lákìlì kí n fi píkítọ̀ rẹ̀ síbi ìsàlẹ̀ ń bìbà yìí tẹ́ ẹ rí kẹ́ wo àwọn nǹkan tí àáfàá yẹn sọ àwọn nǹkan tó mọ́gbọ́n dání tó wúyàn lórí tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ torí tá a bá rẹ́ni tó wà nínú ilé tó mọ tí ń ṣẹlẹ̀ àní gbọ́ kúlẹ̀kúlẹ̀ kí ni ń kọ́ sí problem nílùú Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé mo sọ̀rọ̀ kan mo ní àṣà àti àìgbọ́ Yorùbá tó ó wà lára tí ń dá wàhálà alẹ́ ńlẹ̀ Yorùbá lónìí tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ lọ́balọ́ba àbí ìjòyè àbáwọn àáfàá tí wọ́n kàn wá ń ṣe tó wù wọ́n kọ́lọ́ọ̀bá láàánú kó fi sọ̀rọ̀ rẹ̀ sọ wa kó sì dúró tì wá kó mọ́ gbàgbé wa bí tí ọ̀rọ̀ dé dúró lénìí so a máa wá fọ́nrán náà jáde ní ìsìn tí a jẹ́ kí ẹ̀yẹ náà kẹ́ gbọ́ bí arákùnrin náà ṣe àlàyé lórí ọ̀rọ̀ kùdìẹ̀kudiẹ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. tó àwọn ní Ògbómọ̀ṣọ́ tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ kì í sọba alábòsí kò sì dìde ogun sí Islam abadan bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ wàláhì ń parọ́ ni àwọn tí passive ni wọn dìde ogun sí Islam rárá bí ti wù yóò mọ̀ àwọn kan ni wọ́n wẹ̀wù Islam tí wọ́n wọ yúnífọ́ọ̀mù Islam tí wọ́n wọ yúnífọ́ọ̀mù Sunnah irtadaw birida il-malaika wa hum shayatinun irtadaw birida il-malaika àwọn kan ni wọ́n jẹ́ eléṣù èèyàn onínú kunkun èèyàn tí wọ́n wá gbé aṣọ Sunnah wọ̀ tán fi hayé pé Sunnah là ń pariwo Islam là ń ké fún wọn àwọn ni wọ́n gbé wọ̀ àmọ́ tí wọ́n ní motive tí wọ́n ní mission lábẹ́lẹ̀ so àwọn ìgbà tán ti wá rí pé ọba jẹ́ Christian àwọn ni wọ́n wá fẹ́ mọ̀ tọ́ba bá ti wá dá sí tó yẹ kí ọba dá sí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ìjẹ́ ọba wọ́n wá tàgì ọ̀rọ̀ ọba bíi pé ọba ń tako Islam rárá o ọba ò tako Islam abadan tọ́ba bá tako Islam àbọ̀bá gbé ó dìde ogun sí Islam àwa àtàwọn mùsùlùmí gidi tí ẹ̀sìn yí dáadáa àwa náà ní bá wọn mú ní pọ́ńtọ̀ àwa gan kóró ojú sí wọn tí kìí ṣe kékeré àmọ́ àwò pàṣípù yẹn àmọ́ àwọn kan mótíìfù wọn ò ní pé ní tí ń ṣe wọn gangan ní pé ẹgbẹ́ ni wọ́n lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni wọ́n lẹ́gbẹ́lẹ́gbẹ́ hizbu òun ni wọ́n jẹ́ wọ́n ń ṣiṣẹ́ tọ domination bí ẹgbẹ́ wọn ṣe fẹ́ dominate seat àbí tí wọ́n fẹ́ dominate kí náà pé power Islam ní Ògbómọ̀ṣọ́ bó ti jẹ́ mo wí fún yín kò ní yé yín tí n bá elaborate dáadáa ọkùnrin ará Ìwó afá bọ̀dá kan báyìí tí wọ́n ń pè ní Mọ́lásan brọ́dà yẹn wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ léyìí tó ṣe pé béèyàn bá fẹ́ sọ̀rọ̀ àbẹ́yìn bá fẹ́ dá sí Islam gan Islam ní kálò bil hikmati wal maw'izati al hasana ìyẹn ni pé Islam bá wa nímọ̀ràn wípé kó mọ̀ sí disconnection láàrin ọpọlọ wa láàrin brain wa sí ẹnu wa àtọkàn wa tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá disconnect tó bá ṣe pé ẹnu nìkan ni ẹnu fẹ́ sọ̀rọ̀ ìsọkúsọ lẹ́nu ọmọ wí àwọn tí wọ́n ti ní ìgbẹ́lẹ̀ tí wọ́n ti dì kalẹ̀ wọ́n á fẹ́ yọ ìgbẹ́ yẹn dàpọ̀ mọ́ àgbàrá òjò tí ń sàn mọ́rú ẹ̀ tó ṣe pé ẹ̀ǹpẹ́ tójò bá bẹ̀rẹ̀
tójò bá bẹ̀rẹ̀ tí èèyàn sì ti tọ́jú àwọn ẹ̀gbin àwọn ìgbẹ́ tó fẹ́ dà sínú ẹ̀ téèyàn ti tọ́jú rẹ̀ pamọ́ tójò bá ti wá bẹ̀rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní ké síra wọn pé òjò mọ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀rákùn òjò bẹ̀rẹ̀ ṣé nǹkan gidi kọ́ lójò àmọ́ wọ́n ti láwọn nǹkan kan tí wọ́n fẹ́ dàpọ̀ mọ́ àgbàrá yẹn pé ìwọ máa gbá lọ so ló wá fà tó fi jẹ́ pé anytime tí wọ́n bá ti gbọ́ pé nǹkan kan wá láti ààfin láti ọ́fíìsì Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land àbí látẹnu ọba àbí látọwọ́ ọba àwọn wà á dọ́gbọ́n páàkì àwọn mótíìfù wọn yẹn wọ́n wá dàpọ̀ mọ́ tí ń ṣẹlẹ̀ láti lè jẹ́ kí gbogbo fojú pọ̀. ọba fẹ́ dájú ogun kọ Islam kò sì rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ ṣàlàyé fún yín ká ní ọba bá fẹ́ dájú kọ Islam tó bá fẹ́ dojú ogun kọ Islam á ti mọ̀ àwọn programs nǹkan ń bẹ tí ń lọ nínú ìlú àtàwọn ètò kan àwọn oríṣiríṣi kan tí ń lọ nínú ìlú tó ṣe pé kódà ààyè bẹ́ẹ̀ ò gba àwọn tí wọ́n jẹ́ Christian ààyè bẹ́ẹ̀ kò gba àwọn tí wọ́n jẹ́ Christian àwọn tá a jẹ́ mùsùlùmí sì ń rí i ṣe. despite pé jọba Christian ni o. ẹni ẹ pè ní Christian tẹ pè ní kẹ́yìn ń pè ní kèfèrí òun ni. ló fàyè gba mùsùlùmí yìí. Dr. Sharafuddin Gbadebo Rọ́jí program wọn tí wọ́n máa ń ṣe láwọn àsìkò kan gbogbo àwọn program wọn kan báyìí tí gbogbo yín máa ń rí wò yẹn tẹ́ máa gbọ́ ẹgbà lọ́wọ́ ẹ̀kọ́ mọ́ká nǹkan kan àwọn oríṣiríṣi yẹn ẹ bá béèrè pé bóná ti ń ṣe wájú pálásì Ṣọ̀ún ni wọ́n ti ń ṣe ọba ó sì mọ̀ sí ọba mọ̀ pé wọ́n ń ṣe ń bẹ̀ ọba ò torí ẹ ṣe gbọ́ rí pé ẹnìkan sọ pé ọba lé wọn kú ń bẹ̀ abadan ọba ò lè lé wọn kú ń bẹ̀ ọba ò lè sọ bẹ́ẹ̀. Tafsir Ramadan nígbà tí ó di pé àwa mùsùlùmí pín l'Ógbómọ̀ṣọ́ tí àwọn kan ń ṣe tafsir tiwọn nínú Central Mosque táwọn kan ń ṣe tiwọn ní Palace Ṣọ̀ún tafsir Ramadan nìyẹn táwọn tí ń ṣe wọn kì í ṣe mùsùlùmí ni wọ́n táwọn náà sì pọ̀ ló ń kà mùsùlùmí ni wọ́n tí wọ́n sì pọ̀ ló ń kà wọ́n sì kì í ṣe mùsùlùmí lásán torí pé ní tí wọ́n mọ̀ wí ni pé àwọn monafik àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ táwọn bá jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ mùsùlùmí kí ni wọ́ mùsùlùmí òfùfù ẹ bá wá da mùsùlùmí ọlọ́bẹ̀ tẹ́ gbé pàdé fùfú ẹjọ́ ṣe bákan náà kẹ́ fùfú pàdé ọbẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. pátẹ́yìn bá jẹ́ mùsùlùmí olúfùfù táwọn kan jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ irọ́ lásán tẹ́ ń pa fún wa tẹ́ ń fi Islam bójú. àwọn kan ni wọ́n fẹ́ dominate nítorí pé wọ́n rí àwọn ẹgbẹ́ bí ẹgbẹ́ Ta'awun òun la mọ ara Ìwó sí mufti Ta'awun mufti Ta'awun la mọ̀ sí mufti Ìwó ní jẹ́ báwọn. ìmáàmù Ògbómọ̀ṣọ́ ní gẹ́gẹ́ bí àṣé ìmáàmù Ògbómọ̀ṣọ́ ìmáàmù Ta'awun lòun náà nẹ́tíwọ́ọ̀kì ló dà wá láàmú lórí kinní ẹ má bínú sí wa. nínú àwọn ìjọ Ta'awun nẹ́tíwọ́ọ̀kì ló ń yọ wá lẹ́nu. lójú ò ní rọ́nú tá a bá wà wò gbogbo mùsùlùmí náà ló gbọdọ̀ mọ̀. jẹ́ Ta'awun táwọn yóò hùn technically àmọ́ literal meaning literal interest ni àwọn defend gbogbo wọn jẹ́ kakakos kan náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá laut àwọn ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí wípé súnà ni wọ́n gbé dání súnà kan ni wọ́n gbé dání ẹgbẹ́ ni wọ́n gbé dání. àfáà jẹ́ ká máa mọ̀ pé ẹgbẹ́ ni àwọn Ta'awun Ìwó náà gbé dání pé kì í ṣe súnà. ẹgbẹ́ ni wọ́n ń ṣe
nítorí pé bí àwọn sọ̀rọ̀ sí wọn àtàwọn ìṣesí wọn àtàwọn ìrìn sí wọn lẹ́tì wọn rí tanakud àti àtànákùd wa tadọ́j ẹ máa gbóhùn rẹ̀ nínú gbogbo ìṣesí wọn. Ẹ jẹ́ ká wo kí lórúkọ rẹ̀ ẹni tí Ọlọ́run bá ti ní kó ṣàlábà pàdé ibi tí àwọn bandit tó máa fẹ́ hijack base àbí wọ́n fẹ́ hijack àyè kan máwọn sójà lọ́wọ́, ẹni tó bá mọ bá ṣe máa ń ṣe àwọn náà múra gẹ́gẹ́ bí sójà, àmọ́ yóò láwọn ibì kan tẹ́ bá wòkè wọn nìkan ṣe fi wọ́n judge. Ṣé ẹ wo description? Àmọ́ tẹ́ bá wò sàlẹ̀ dáadáa tẹ́ study wọn fínífíní ẹ mọ̀ pé wọn kì í ṣe sójà. Ṣé ń gbọ́? Bandit ni wọ́n. Ó ti sojú tèmi rí, èmi ti rí ní báyìí pé tètè Ọlọ́run ti ní kí n rí ibi tí bandit fẹ́ hijack checking point mọ́ sójà lọ́wọ́. Wọ́n fi àwọn tàwùn wọ́n fi wé àwọn àfáà Ògbómọ̀ṣọ́ ní bọ́sẹ̀ ṣe yẹn. Àwọn gbogbo ọ̀nà ká reverse àtètè rí ibi reverse dé pé ẹ̀mí wá ti pò pé Ọlọ́run ó mọ̀ jẹ́ pé Ọlọ́run ṣetán rèé o, táyà gbogbo wa ti já. Àwọn àbúrò wa táwọn bẹnu wọn tó ń gba gbogbo yé mọ́mì mi ò mo ní mọ́mì rẹ ló gbọ́ lẹ́nu bí àbọ̀ Ọlọ́run. Ó sì ṣe jẹ́ ni pé àwọn bandit yẹn wọ́n jáde wá síta wọ́n fẹ́ wá hijack checking point máa wọn sójà lọ́wọ́ tí wọ́n wá hijack checking point yẹn wọ́n wá máa fi yẹn operate lábẹ́ nínú checking point yẹn wọ́n máa fi operate wọ́n máa fi jalè wọ́n máa fi já olè. Gbogbo mọ́tò tí bá ń kọjá lọ yóò ti rí yúnífọ́ọ̀mù sójà lọ́rùn wọn, wọ́n mọ̀ pé sójà ni wọn gbọ́dọ̀ respect wọn, mọ́tò wa dúró fún wọn tó bá wá dúró. So n tá àfáà yìí sọ ní pàtó náà ni pé ọ̀tọ̀ ni tí ó rí àwọn mufti Ìwó àwọn ni wọ́n ń dá iná sí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́, àwọn náà ń kó náà mọ́ lábẹ́ pé ọ̀tọ̀ ní tọ́bọ̀ sọ tó dẹ̀ nítumọ̀ bó ṣe yẹ kí wọ́n lágbèkalẹ̀ rẹ̀. Àwọn ni ó wà á ti ọ̀rọ̀ bọ́, wọ́n ń pe àwọn ìjọ yẹn ní ìjọ tàwùn. Ó ní àfáà yìí ń tẹ̀ láti pè ní ẹgbẹ́, ó ní wọn yìí ṣe àlìsúnnà pé ẹgbẹ́ ni wọ́n, pé wọn wà bí ẹni tí ń ṣe súnnà Ànábì, nǹkan tí àfáà yìí ń tẹ̀ láti point out. Àwọn èrò inú mọ́tò ọ̀tọ̀ ni tí wọ́n padà máa bá lára wọn, wọ́n padà rí i pé àwọn eléyìí kan wọ́n fẹ́ gbowó lọ́wọ́ wa. tó níbi tí a bá dé yìí, a kàn fẹ́ kẹ́ mọ a lot of things tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bó ti rí. Kéèyàn tó dájọ́ ẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ikọ̀ méjèèjì tó níjà kéèyàn tó lè mọ ibi tọ́rọ̀ ṣubú sí. Àwa ò dájọ́ lórí ilé táwa ṣe yìí, àwa náà kàn mú àlàyé wa ni láti tàn mọ́lẹ̀ sí tí ń ṣẹlẹ̀, gẹ́gẹ́ bí àfáà yìí ti tàn mọ́lẹ̀ sí pé tí ń ṣẹlẹ̀ rèé o nílùú Ògbómọ̀ṣọ́. So wọ́n ń dà á pọ̀ ní sísọ̀kan náà. Tó bá ṣe wípé ọba Ṣọ̀ún ó bá jẹ́ ọba tí ó fẹ́ gbógun ti Islam ni, àní bá wọn mú ní kékeré rárá, àní bá wọn mú kékeré, torí wọ́n gbé àwọn mùsùlùmí ọlọ́bẹ ẹ̀yìn mùsùlùmí. Àfáà yìí ṣàtànù mọ́ àwọn mùsùlùmí ọlọ́bẹ. Tẹ́ǹdà nǹkan rú. So kọ́lọ́run ọba láàánú kó bá wa túnlẹ̀ Yorùbá ṣe, torí nílẹ̀ Yorùbá ọ̀kan gbòógì nílùú Ògbómọ̀ṣọ́ jẹ́. Wàhálà ò ní bẹ́ẹ̀lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kó mọ́ràn káàkiri. Ṣé rí pé ibi tọ́rọ̀ yẹn gan ti ń wá Ìwó hàn bẹ́ẹ̀, Ìwó ń hàn bẹ́ẹ̀, òun la ṣe ń pàrọwà síjọba tó wà ń ta. Ìṣòro àti pé táwọn ní ẹ̀nà ní technical meaning rẹ̀ tàbá ní ká tún falẹ̀ nítorí àwọn ń sọ ní pé ká ran ara wa lọ́wọ́ lórí òdodo, tàbá wájú òdodo ká mọ̀ òdodo ká ran ara wa lọ́wọ́ lórí rẹ̀. Òun lọ́lọ́run sọ. Ọlọ́run ò ní ká kúnra wa lọ́wọ́ lórí àbòsí àbí lórí jìbìtì àbí lórí ìlọ́nilọ́wọ́ fipá gba nǹkan. Ẹ káàárọ̀ ẹ káàsán. Tó níbi tọ́rọ̀ yẹn dé dúró nìyẹn. Kọ́lọ́run ọba láàánú kó bá wa mójútó ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá.
gbogbo ibi tí kùdẹ̀kùdẹ̀ bá wà lénìí kọ́lọ́ọ̀bá bá wa yanjú ẹ̀ ṣùgbọ́n pàápàá jùlọ gọ́vnà Ọ̀yọ́ gọ́vnà Ọ̀ṣun iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ògbómọ̀ṣọ́ ń dàrú lọ́wọ́ o tí gọ́vnà ò mọ̀ sinmi kí gọ́vnà ò dá sí. Ẹ jẹ́ kí gbogbo wọn ó sign undertaking ẹ rí i pé gbogbo ẹ̀ ó lọlẹ̀ wọ̀ ẹ̀ ní gbọ̀n kankan mọ́. Irú ìlú Ìwó tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà tíjọba bá rí wípé táwọn ò bá fa ọwọ́ ajégbémọ́ wọn fún wọn táwọn ò wá gbòdẹ́kun fún wọn àwọn kíní yìí ó máa dà lóru ni ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn kó tó di pé yóò kọjá bá a ti rò ẹjọ́ nítorí Ọlọ́run ìjọba òun náà ni ló níṣẹ́ púpọ̀ láti ṣe nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kọ́lọ́run ọba láàánú kó má dalé àti ọ̀nà ẹnìkọ̀ọ̀kan wa rú kọ́lọ́run má bàa bàjẹ́ ẹ sì tún kú ojú lọ́nà pẹ̀lú ètò kan tí mò ń gbé bọ̀ Gbáǹkọ́gbì tó ń jẹ́ àṣírí ètò òṣèlú Nàìjíríà àṣírí ètò òṣèlú orílẹ̀-èdè yìí àmọ̀bọ̀ tó jẹ́ gbogbo nǹkan orí bó ṣe rí àmọ̀bọ̀ láìpẹ́ yìí ẹ gbọ́ nǹkan ẹ gbọ́ wìrìwìrì nínú fídíò yẹn Ọlọ́run fún wa ṣe lágbára Ọlọ́run.